kọ́lọ́wọ́ bá mi òkè kó ṣàánú wa lórílẹ̀‐èdè nàìjíríà kì í ṣe nàìjíríà nìkan o àti láwọn apá ibi tí ìwà ọ̀dájú ìwà òdóró tó bá ti ń ṣẹlẹ̀. ẹ káàbọ̀ sórí ìkànnì yìí ọ̀rẹ́ ọba 247 lórí YouTube. Àwọn ajínigbé àwọn oníṣẹ́ láabi wọ́n sì pọ̀ lóde wọn ò tí ì kúrò tán. kọ́lọ́wọ́ bá mi òkè kó máa ṣọ́ wa lọ́wọ́ ẹni tí ó ń ṣọ́ni ṣùgbọ́n tá a ṣọ́. arákùnrin ajínigbé kan rèé eléyìí tó jẹ́ pé ní gbogbo ìgbà náà ni ọwọ́ ọlọ́pàá máa ń tẹ̀ ẹ́ kó tó di pé wọ́n mọ̀ ọ́n sí ajínigbé ọ̀daràn. ó jalè ó lọ́ni lọ́wọ́ gbà ó ń fipá bánilòpọ̀ bẹ́ẹ̀ náà ni ó tún jínigbé nílùú Abẹ́òkúta. ọ̀gbẹ́ni yìí ni ẹ̀ ń wo ojú rẹ̀ yìí. ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ní ìlú Abẹ́òkúta lónìí ní ọjọ́ 4 oṣù kẹwàá ọdún 2024 ní agbègbè Aṣérò igbó ńlá kan bẹ́ẹ̀nbẹ́ eléyìí tí ọ̀daràn yìí tó mú àwọn ọlọ́pàá lọ. ṣàdédé ni àwọn aráàlú ní agbègbè Aṣérò yìí ni wọ́n rí ọlọ́pàá eléyìí tí wọ́n ń bọ́lẹ̀ gidigidi tó sì jẹ́ pé wọ́n mú ọ̀daràn náà wọ́n mú sọ́wọ́ wájú pé ó yá nìṣó níbi tó ń pa àwọn èèyàn sí ńlá àwọn ará àdúgbò ń bẹ̀ ẹni wọ́n bá tún sáré mọ́ wọn pé èwo la tún rí yìí. ẹ̀rí ọ̀gbẹ́ni ọ̀daràn ajínigbé yìí tó jẹ́ pé wọ́n ti fi sínú ọgbà ẹ̀wọ̀n tó sì ń ṣe àpatẹnujẹ́wọ́ fún àwọn ọlọ́pàá. lára àpatẹnujẹ́wọ́ eléyìí tó ṣe fún wọn ni pé kí wọ́n ṣe òun jẹ́jẹ́ àwọn èèyàn tí wọ́n ti lé ní bí 20 ni òun ti ṣekú pa. bó ló ṣe ń ṣekú pa wọ́n wọ́n á kọ́kọ́ jí wọn gbé wọ́n á wá padà wá ṣekú pa wọ́n tí wọ́n bá gbowó díẹ̀ lọ́wọ́ àwọn èèyàn wọn. àwọn kan ń bẹ nínú àwọn èèyàn eléyìí tí ó ṣekú pa yìí tó jẹ́ pé wọn ò mọwọ́ wọn ò mẹsẹ̀ kò jí wọn gbé níṣe lọ́dọ́gbọ́n tàn wọ́n lọ sínú igbó tó sì jẹ́ pé èèyàn mímọ́ rẹ̀ ẹni àwọn wọ̀nyí. ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ọmọ kéékèèké ń ló ti ṣekú pa bẹ́ẹ̀. arábìnrin kan eléyìí tó jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ kan ní ìlú Abẹ́òkúta eléyìí tí ìròyìn rẹ̀ tó gba ìlú tó gbàgbóró kan ipe wọ́n rí òkú rẹ̀ nínú igbó. ọ̀gbẹ́ni ọ̀daràn aṣojú họ́rán yìí òun ni a gbọ́ pé ó padà jẹ́wọ́ pé òun lòún gbẹ̀mí arábìnrin náà. kí ló dé kí ló ṣẹlẹ̀? arákùnrin yìí ó ṣe àpatẹnujẹ́wọ́ wípé lóòótọ́ ni òun sá kúrò ní ọgbà ẹ̀wọ̀n lásìkò kan o. òun wá bẹ̀rẹ̀ sí ní sá kiri nígbà tó jẹ́ pé ìwà ajínigbé ìwà ọ̀daràn ó kún ọwọ́ rẹ̀ kẹ́kẹ́. àdọ́gbọ́n tan àwọn ọmọ ọlọ́mọ lọ sínú igbó kan eléyìí tó ń bẹ ní Aṣérò yìí a pa wọ́n síbẹ̀ a sin wọ́n síbẹ̀ eléyìí tó bá ṣe é sin eléyìí tí ò bá ṣe é sin a kàn fi wọ́n lẹ̀ síbẹ̀. ọ̀gbẹ́ni ẹni afurasí ajínigbé yìí ẹni ó ti hùwà láabi oríṣiríṣi tó sì jẹ́ pé ó ṣe àpatẹnujẹ́wọ́ tó pọ̀ fún olú-iléeṣẹ́ ọlọ́pàá tó ń bẹ ní Eléwéran ní ìlú Abẹ́òkúta. lásìkò tí wọ́n gbé ọkùnrin náà wá sí inú igbó náà láti wá tọ́ka sí àwọn ibi tí ó ń pa àwọn èèyàn wọ̀nyí sí eléyìí tí wọ́n ti lé ní bí 20 níye. ọ̀pọ̀lọpọ̀ àwọn aráàlú ni wọ́n gbárẹrẹ tẹ̀lé àwọn ọlọ́pàá lónìí. ọkùnrin yìí ìwà à ń jínigbé à ń ṣekú pani ó ti bá múlẹ̀ bí ẹ̀gbẹ́ ṣò. ó ṣe àpatẹnujẹ́wọ́ kan wípé òun lòún ṣekú pa Mary òun ṣekú pa Abigail òun fipá bá àwọn obìnrin kan lò pọ̀ òun á tan àwọn kan lọ sí inú igbó òun á sì ṣekú pa wọ́n síbẹ̀. kí á gbọ́n tó sọ ká sì gbọ́n tí iléeṣẹ́ ọlọ́pàá táwọn náà tí wọ́n bá wa sọ o. kọ́lọ́run bá mi òkè kó máa ṣàánú wa lórílẹ̀‐èdè Nàìjíríà. wọn ò ní jí wa gbé o wọn ò ní jí ọmọ wa gbé ṣùgbọ́n káwa náà ká ṣe jẹ́jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ń gbìyànjú wọ́n ń ṣe takuntakun lábẹ́ olùdarí ìyẹn alàgbà Abíọ́dún Alámùtú tí wọ́n jẹ́ Commissioner of Police ní ìpínlẹ̀ Ògùn. wọ́n ṣe gudugudu méje àti yàyà mẹ́fà. Alámùtú ń ṣiṣẹ́ o àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn. ẹ jẹ́ á pàtẹ́wọ́ fún wọn torí pé wọ́n ń gbógun ti àwọn oníṣẹ́ láabi ní ìpínlẹ̀ Ògùn. ìtàn bẹ̀rẹ̀ á wá lo fóònù àwọn ènìyàn á fi pe àwọn òbí wọn á tún gbowó. ibi tí ilé ayé dé báyìí nìyẹn but a fẹ́ ká gádà gbogbo ẹ̀rí so that a lè fèsì ilé ẹjọ́ láláìsí ìdájọ́. ọmọ ni ẹ. ọmọ Ìjẹ̀bú ayé pé. gbọ́dọ̀ ti wá sábẹ́òkúta. Abẹ́òkúta ni mo gbé bọ̀ ìlú dájú wa ní Ìjẹ̀bú. Ifọ̀ gangan ló ń gbé lábẹ́òkúta. ìsàlẹ̀ jẹun. so o gba ilé síbẹ̀ ní àbí mi ò bá family lé síbẹ̀ bí ilé family mo kàn máa ń lọ dá gbé bẹ́ẹ̀ ni. sọmọ ìsàlẹ̀ ó tọmọdé mélòó báyìí. 29. sọmọ ìsàlẹ̀ jẹun. ọmọ mi bẹ̀ àtìgbà tó jẹ́ kó ti kọ́kọ́ mú mi rí tí mo kúrò ní prison gbà yẹn òun ni kò jẹ́ kí mo máa ń yọ wọlé lọ torí kò sẹ́ni tó ń gbé ní. kí ló ṣe nígbà yẹn tán fi mú ẹ. ọmú mi fún rọ́bìn. ó yá kí làwọn nǹkan tó ṣe ó yá kí ló wá ṣẹlẹ̀ báyìí. mo mú Mary mo pa Mary mo gba fóònù ọwọ́ ẹ̀ mo fi okùn so ọwọ́ ẹ̀
Abigail náà mo fi okùn sọ́wọ́